bà fún mo dẹ̀ ka mọ́ ibi tó ti ń fògùn sí mi jẹ́ ní méjèèjì ó tún bá mi tó ti ń rí ìjà pamọ́ nu ibi tí mò ń sùn dáàdì mi kú 93 wọ́n mi kú 94 so kò sí àmójútó àwọn ẹ̀gbọ́n mi náà ti sọ́ra wọn nù anybody kàn ṣáà ń wá bó ṣe máa survive tó tàbí báyìí mo ti ń gbèrín pé Small Jama gan fẹ́ ṣe first record 2003 tó fẹ́ ṣe first record ẹ̀ Small Jama ẹ̀ gbogbo àwọn Jídé Kòsọ́kọ́ mo ti bá wọn ṣe fíìmù rí Don Richard ló kọ́ mi iṣẹ́ Don Richard láìkì mi gan wọn fẹ́ fi mí lẹ̀ Don Richard kan náà ìgbà yẹn làwọn ọ̀tẹ̀lẹ̀ náà sì wà lọ́dọ̀ àwọn ọ̀tẹ̀lẹ̀ tó ń ṣe fíìmù tó ti di superstar sí yẹn kọ́lọ́ ń fọ̀rùn kéyàbó Sanlé tó yẹ pé gbà yẹn tí bá lọ sí ṣù wọn báyìí tó bá ti kọrin tán pẹ̀lú arúgbó elégbé wọn wọ́n máa fún mi lówó èmi náà máa ń pè fine daddy nígbà yẹn prophet mo gbà fún prophet Israel Ọládélé Ògúnpípẹ́ wọ́n ṣe dáadáa ní ayé mi torí dẹ̀ wọ́n ṣe time tó yẹ pé mo ní school mo mọ̀wé gan àwọn ọ̀rẹ́ mi máa ń gbé ìwà fún mi tó yẹ kí n máa kọ sọ́dílé ìkọ̀mọ̀ kankan mọ́ Sàásùn náà mọ̀ wá Portable mọ̀ wá dáadáa àmọ́ ìgbà ló máa wá ládẹ́kọ̀ọ́ tó máa wá sínú mayas nínú ojú ẹran tó máa wá gbàṣẹ wá kù gbogbo aládùúgbò mi ó mọ̀ Portable mọ̀ ní industry for now tó o bá ṣe nǹkan ẹ ò lè jẹ nǹkan kan láwọn àyè kan àìmọye iṣu tó yẹ kó máa ṣẹ́ẹ̀kì mi tí mo ṣe wà tó yẹ pé mi lọ́yẹ kan gbé fún territory mi tọ́mọ̀ pé mo ti wà tipẹ́ bó torí pé mi ò belong mi wà pẹ̀lú wọn ìyàwó tí mo fẹ́ fọ́ọ̀sì ìyàwó tí mo máa tẹ̀wọ́ kọ́ pé mo tẹ̀wọ́ akọ́ láìkó obìnrin bíríkì àti mi ni. ṣọwọ́ àárọ̀ ló bẹ́ẹ̀ sọ. ẹsẹ̀ àwọ̀ alẹ́ ni mi ì sùnmọ́ jù. dínà nìyẹn. mi ì sùnmọ́ ìgbà yẹn lágbàdàn mọ́ mi káàkiri tẹ́ pé èmi kàn máa táwọn olórin bá ti rí mi báyìí wá ní fáìn dáadáa ní ṣòwò wá gbé ní fún wa o eléyìí rí máa pa ṣé mo ṣògùn ẹ̀ ní pé mo máa kọ́ra lẹ̀ mo ṣiṣẹ́ nígbà yẹn tí máa ra lẹ̀ bóyá bíi 2014 pẹ̀lú omi ojú àwọn àfáà kan wà ládùúgbò wọ́n máa ń gbàdúrà wọ́n wà níbi tí wọ́n máa ti ṣe àsàlátù wọ́n máa ń gbàdúrà mọ́ṣáláṣí yẹn kéré ọ̀gá ìyá ọ̀sà mo fún yín láfi plot mo wá sọ fún wọn pé mo fún yín láfi àfáà wá wò mí pé láfi plot wọ́n wá ń wò condition pé ṣé mo nílẹ̀ mo ní àmúra ni àfáà wá wò mí báyìí pé wọ́n mọ̀ jù cousin òun láìpẹ́ máa ṣe nǹkan tó máa ní ẹ lára ṣá. ẹ sọ̀rọ̀ bílíbílí ẹ bá mi sọ̀rọ̀ mílímílí ẹ sọ̀rọ̀ bílíbílí yìí ẹ sọ̀rọ̀ bílíbílí ẹ bá mi sọ̀rọ̀ mílímílí mo ti gbàwẹ̀ bíríbírí mo ti gbàwẹ̀ bíríbírí yìí mo ti gbàwẹ̀ bíríbírí ẹ bá mi sọ̀rọ̀ mílímílí. orúkọ mi ni Ajíbọ́lá Kazeem Ajani. kí ló ṣẹlẹ̀ tó fa ẹ sọ̀rọ̀ bílíbílí yìí? nǹkan tó ṣẹlẹ̀ ni pé nígbà kan sẹ́yìn mo máa ń gàn kadà máa ń já tíkẹ́ẹ̀tì ṣẹ́mu kéèyàn ọ̀zù kéèyàn ṣáà lè jẹun ṣe labour ṣe anything pé kí n lè lọ studio so ìjọ yẹn mo ṣáà gàn kadà ẹni ẹ ti wá ń gbé mi káàkiri ó ti gbé mi lọ Ṣàpọ̀n ó ti gbé mi lọ Láfẹnwá ó ti gbé lọ raṣọ ní sáìdì ọ̀nà Panṣẹ́kẹ́ so ó wá dá mi dúró ẹ mọ̀ epo dẹ̀ tí wọ́n gbà yẹn ó wá dá mi dúró máa pa mo sì fẹ́ ṣiṣẹ́ ẹ̀ bọ́dá ẹ sọ̀rọ̀ bílíbílí náà wọ́n sọ fún mi pa kí ló ń jẹ́ bílíbílí pé ṣé mo dẹ̀ ṣé olórin ni mí náà olórin ni mí sá mo ní ẹ̀gbọ́n torí stúdíò gan ni mo ṣe ń gàn kadà wá ní 1000 ló dẹ̀ jẹ́ kó fún mi torí tó bá fún mi 1000 yẹn gan bí kò fún mi 10,000 bí bọ̀dá yẹn ṣe ka 5,000 fún mi ní ẹ̀gbọ́n ẹ sọ̀rọ̀ bílíbílí o kò ní bàjẹ́ owó yẹn o. ọ̀rọ̀ yẹn ló fà bílíbílí yẹn. ṣé wọ́n délé bórin ni. àti kékeré ni omi mọ̀ bóyá ilé gan mo ti jogún ẹ̀ bọ̀ láti school láti ìgbà tí mo ti wà ní primary school mo máa pa àwọn ọ̀rẹ́ mi lọ sábẹ́ igi so máa kọrin fún wọn ìgbà tó wá dijọ́ kan kíláàsì ṣàmì máa sọ pé Jíbọ́lá mo dá wọn ní Kazeem ṣé ọkọ mo bá wí ni mo ní mọ́mì ní mi ṣe nǹkan kan wọ́n ní ṣáwọn náà ṣe nǹkan kan ni nǹkan tó ṣe yẹn tẹ́ra mọ́ ọ̀nà ẹni o ṣé wọ́n làwọn ọmọ kéékèèké pọ̀ bẹ́ẹ̀ àwọn tíṣà tó ṣe ń jó. bí irú orin wo ló máa ń kọ́ ń gbà yẹn. ìgbà mi mo lè sọ pé kí ló ń jẹ díẹ̀ kòkòrò ẹ̀wà so ó máa ń fọ́ ní sáwọn èèyàn ìgbà mi mo lè sọ pé àbẹ̀ igi òròǹbó ìbẹ̀là ẹ̀mọ̀ gbogbo orin yẹn tí máa ṣe ń da àwọn tíṣà mi láìkì mi gan so mo wá orin tí máa kọ́kọ́ láyé mi ṣá pé hip hop tí máa kọ́kọ́ pé mo kọ́kọ́ fẹ́ ṣe one track Dẹ̀sùn Ọdẹ ní táìtùlẹ̀ bọ̀ pé kí tó ṣe Dẹ̀sùn Ọdẹ yẹn mo ti kọ́kọ́ gborin fún ní fújì o mo gbérin gan o. ó ń gbérin kẹ̀. láti kékeré tí mo ń kọrin yẹn. àwọn ní fújì wo ló gbérin fún.
pé màá kọ́kọ́ gbérin fún yàn láyé mi Small Jama lẹ́kọ̀ọ́ ni Àpèkẹ́ Alhaji Àpèkẹ́ Sulaimon mo gbérin fún wọn kó tó di pọ́n tiẹ̀ ṣe inú bus stop máa ń tẹ̀lé wọn káàkiri. kí tó jáde lè ní ìbá ni mo ṣe bá àwọn tó láyé ẹ jẹ́ káyé ó yẹ mí ìborígun mẹ́rẹ̀ẹ̀rin ẹ sì jẹ́ káyé ó yẹ mí. ẹ jẹ́ kán gbọ́ mi láké kán tún gbọ́ mi lóko ọ̀nà dímágbára mo fẹ́ kẹ́ mọ̀ náà ní kẹ̀yà sí mi débi tí màá là ní tèmi. first record wọn nìyẹn then ìgbà náà ni Lékan náà drop so ìgbà tí Lékan Small Jama drop yẹn Èkó lòun wà nínú Ayége torí ìgbà tẹ́gbọ́n mi mú mi lọ sí Èkó yẹn ni mo líìkì mọ́ Small Jama padà rẹ̀ tíjọ́ mo ra lábẹ́òkúta so wá pa kí ló wá ṣe òun náà ń tẹran lóṣòdì èmi náà ó pàdé mi lójú ni fine daddy kí ló ṣẹlẹ̀. kó ẹ mọ̀ sítórì yẹn lọ fà àgbà dáàdi wa ti kú yẹn ìrìn àjò yẹn dàrú mọ́ ìmọ̀ dáàdi mi kú 93 mọ́ mi kú 94 so kò sí àmójútó àwọn ẹ̀gbọ́n mi náà ti sọra wọn nù anybody kàn ṣáà ń wá bó ṣe máa survive ẹ mọ̀ pé mo kéré tó ti gbogbo 94 náà mo kéré bọ̀ mo gbọ́n tó àtìgbà mo ti ń gbérin pé Small Jama gan fẹ́ ṣe first record 2003 ni àwọn ọ̀rẹ́ mi wá sọ fún mi pé kí n dá dúró kí n máa kọ fújì mu nípa mo ti gbà bọ̀dé nìyẹn mi ń kọ́ṣẹ́ pé màá lọ dá dúró irọ́ hip hop lèmi fẹ́ kọ. lóde tí wò fẹ́ kọ fújì. fújì ẹ mọ̀ pé fújì lọ fà iṣẹ́ wàhálà fújì pọ̀ gan a lè lọ ṣóun gbà mí báyìí tó yẹ pé ọ̀gá wa owó tó bá pa àwọn boys wọ́n máa kọ́kọ́ ya bù wá wọ́n máa gbà lákún àwọn onílù máa ti gbowó táwa bá dé ta lọ kọ ní máa pa wá ni ìgbà yẹn so àwọn onítíátà náà tún mú mi mọ́ra gbogbo àwọn Jídé Kòsọ́kọ́ mo ti bá wọn ṣe fíìmù rí Don Richard ló kọ́ mi iṣẹ́ Don Richard láìkì mi gan wọn fẹ́ fi mí lẹ̀ ìgbà yẹn làwọn ọ̀tẹ̀lẹ̀ náà sì wà lọ́dà wọn àwọn ọ̀tẹ̀lẹ̀ tó ń ṣe fíìmù tó ti di superstar sí yẹn kọ́lọ́n fọ̀rùn kéyàbó Sanlé tó yẹ pé gbà yẹn tí bá lọ sí ṣù wọn báyìí tó bá ti kọrin tán pẹ̀lú arúgbó elégbé wọn wọ́n máa fún mi lówó èmi náà máa ń pè fine daddy gbà yẹn nǹkan tó mú fine daddy yẹn wà ní pé àwọn ọ̀rẹ́ mi àpò tá à ń gbé ní ilé kan ní pleasure bí àbá 16 yàrá kan àwa tá à ń kọrin ní olórin gbogbo àṣọ ẹ̀yin 16 àwa bíi 16 lájọ ń gbé ní yàrá kan so wá pọ́sibù kan wá fẹ́ lọ ṣó òǹjọ yẹn mo wá ní rẹ́ mi rẹ́ anybody tó lè dúró tì mí ṣáàmà gan ti gbowó ṣó kò dẹ̀ lè má lọ ìyẹn Small Jama so bí ọmọ kan àwọn olóró wa ń le bọ̀ níbi kan bí after 12 inside the pleasure ń ṣòro ibẹ̀ yẹn igbó ṣì nígbà yẹn so ìgbà táwọn olóró wa ń le bọ̀ ibi tèmi wá wà tí mo ti jókòó tí mò ń ronú tí mo ṣáà ń lọ́ra mọ́lẹ̀ lọ́mọ yẹn ti sáré wọ inú uncompleted building tí à ń gbà yàrá kan náà ṣe ń bẹ̀rẹ̀ tá à ń gbé ẹni ẹ kàn fi bẹ̀rẹ̀ ẹ̀pà voice ń gbà yẹn so ọmọ yẹn ẹ mọ̀ bó ṣe wá wọlé mo ṣáà arrest pé àwọn olóró náà wá ń ké mo ṣáà ẹ mọ̀ ọ̀dẹ̀ kí n máa ń tanná sórò àwọn ọ̀dẹ̀ mọ street wa pa voice làwọn à ń bẹ̀ wọn lè wọ́ ọbẹ̀ so mo ṣáà save ọmọ yẹn èmi àtọmọ yẹn wá jọ sunu ilé bàtà àwọn ọ̀rẹ́ mi máa dé láti ṣóun fẹ́ rẹ̀ wá pa fine daddy wọ́n tó yẹ pé ò ní girlfriend àṣepọ̀ parọ́ fún wa ni ó wá náà rè òyà ọ̀fẹ́ lọ́ṣọ̀ torí obìnrin àmì ní ara ó ní mo kọ̀ ẹ́ pẹ́ yín o àwọn olóró mi so ọmọ yẹn tí wọ́n wá rò bóyá àjọ ní nǹkan mọ́nà àjọ ní nǹkan kan bẹ́ẹ̀ni fine daddy lélẹ́ á dẹ̀ máa ṣe bí pásítọ̀ fine daddy lélẹ́ ìjọ ẹ fi fine daddy lélẹ́ ìjọ mọ̀ fine daddy ẹ̀bẹ̀ lọ́ọ́ ti ń tẹ̀wọ́n mi lórí pé ó dàbí pé bọ̀bọ̀ yìí ìwà ìyàtọ̀ láàrin àwọn. kì í ṣe pé mi lè bóbìnrin náà ṣe pọ̀ nígbà yẹn ẹ mọ̀ pé ọmọ ọmọ yìí kéré bọ̀ mú nǹkan èyí kó ẹ mọ̀ oore kì í ṣe pé mo toast ẹ̀ mo ṣoore fún ni ọmọ yẹn náà ibi tó bá wà sí ẹlẹ́dàá máa ṣàdúrà fún un torí ó nóńdó lóhùn ti wá ní pé òun mọ́tò wọ́n ti mú un pé òun kò sá mọ́ wọn lọ́wọ́ ni torí ọjọ́ iwájú mi mọ̀ pé mo tẹ̀ sí dédé èèyàn tẹ́ máa ní ẹ fẹ́ pèsè torí mo ti rọra mi pinnu tẹ́lẹ̀ pásítọ̀ tí prophet mo gbà fún prophet Israel Ọládélé Ògúndípẹ̀ wọ́n ṣe dáadáa nu ayé mi gan torí there was a time tó yẹ pé mo ní school mo mọ̀wé gan àwọn ọ̀rẹ́ mi máa ń gbé ìwà fún mi tó yẹ kí n máa kọ suddenly ìkọ̀ mọ̀ kankan mọ́ so mo wá dijọ́ yẹn ṣáà mo wá lọ bá dáàdì pé dáàdì I want to go to school torí gbà yẹn máa ń lọ sọ́dọ̀ wọn tó bá ti ṣe wọ́n máa ṣe program kan God of Perfection lọ́rọ̀ aláṣẹ pé Tuesday wọ́n máa ṣe ní on the 7th so ibẹ̀ mo wá lọ ọdún wo nìyẹn bóyá bíi 2011-12 gbà yẹn ó ṣẹ̀ṣẹ̀ kọ́ jẹ́ church lọ́wọ́ ni so mo wá èmi ò kì í máa ń tètè di pé mo fẹ́ gbowó iṣẹ́ mo máa bá wọn kó yẹ̀pẹ̀ tó bá rò mí máa bá wọn pọ́n so gbà mí mo lè wà lé àánú kí n máa ṣàdúrà dáàdì kan máa bọ̀ lóru iná kan máa rí nípa ọmọ olùgbàdúrà bẹ́ẹ̀ so wọ́n máa ń encourage mi pé yá ìbọ́lá o sì máa ṣoríire àwọn orí ẹ̀bí gíga ẹ̀mọ́ pásítọ̀ náà dẹ̀ sọ mí jẹ́ pé mo sì máa blue wọn já mi jáde ṣàánú mi mú yín bó mo dẹ̀ fẹ́ law school wọn ni ó mú yín mo ní mo kò gbàgbé mi ìrántí mo bọ́ yẹn gbàwé lọ́wọ́ mi nìyẹn so mo ṣáà mú wé àti báyìí wọ́n ṣáà gbàwé yẹn lọ́wọ́ mi wà nà sókè pé tó bá jẹ́ pọ́ lọ́hún wà lóòótọ́
tó bá dẹ̀ pé Ọlọ́run ló pe àwọn, mo máa kọ nǹkan tí wọ́n kọ́ mi, mo máa òyìnbó tí mi mọ̀ màá máa sọ. Bó ṣe dijọ́ yẹn ni mo bá lọ sí studio, mo bá lọ ra epo pé mo fẹ́ ṣiṣẹ́. Producer mi wá ní kò sáyé ilé mi wá, mo ṣáà ronú, mo tún wá lọ ṣiṣẹ́ sí i. Bójò ṣe ń rọ̀ nìyẹn, mo ṣáà pa ọmọ kúrò fún producer mi pé kí n lè ṣiṣẹ́. But life is a struggle. Everybody hustle before you making money to become something. No be small thing, no be small thing, no. My brother, no be small thing, no. Life is a struggle. Everybody hustle before you making money to become something. No be small thing, no be small thing, no. My brother, no be small thing, no. Where there's nothing, there coming nobody. Only me hustle to be something, but thank God, Baba turned me to something. Mo ṣáà try pé kí lè yin Ọlọ́run lórin yẹn. But Genesis kọ́ jẹ́ èèyàn kan tó yẹ pé àkàndá ni dáàdì yẹn o. Ọjọ́ kan a ṣe worship lọ́wọ́, èmi dẹ̀ ti lọ gbọ́kadà. Wọ́n á wò pé so wọ́n wá gbé mi, mo wá gbé wọn lọ́kadà yẹn, ọ̀kadà yẹn alágbára kan ló gbé fún mi lágbàdo. So wọ́n mọ ènìyàn forúkọ bò wọ́n láṣìírí. So ó máa ń lo agbára fún mi gan. Ó lè jẹ́ 1,000 ẹ̀kọ́ gbọ́ lè gba 2,000. Kò sí nǹkan tí mo fẹ́ ṣe. Wọ́n lè gbé mi látàárọ̀ lọ jáde, kò ní kó o deliver wọn má pè. So ìjọ yẹn mo ṣáà lọ fìbínú gbọ́kadà yẹn lẹ̀ pé mo wà ní church. So wọ́n ṣáà dáàdì wá pè mí pé kí ló ṣe mú náà ti gbọ́kadà mi nù, náà ti gbọ́kadà mi wá ní ti gbọ́kadà ẹ̀ ṣáà fún mi lówó. Owó yẹn mo lọ fi ṣe, owó tán fún mi yẹn òun mo lọ fi ṣe orin no be small thing yẹn, òun mo fi lọ complete ẹ̀. But dáàdì náà wá fún mi lówó yẹn jọ pé kí lọ fi gbọ́kadà mi 2,000. Mo ní dáàdì mi lè kó ilé lọ fọlọ́kadà alágbára, máa rọ́kadà mi tí màá máa gùn. Mo kàn kó owó yẹn lọ sí studio, máa fi gbàṣẹ́ yẹn jáde. So ìgbà tí mo gbàṣẹ́ yẹn, mo wá rọ́kadà mi pẹ̀lú gbàgbọ́ mi, mo lẹ́ni tó gbọ́kadà mi fún mi. Dáàdì kàn ṣe worship lọ́wọ́ níta, mo rò pé kí ni mo fẹ́ fún ìránṣẹ́ Ọlọ́run yìí. Ó lówó, ó ní gbogbo nǹkan, ó ní everything. Mi ì sí nǹkan tí mo fẹ́ fún. Ó dẹ̀ kú 200 naira lọ́wọ́ mi jọ yẹn. 200 naira ní ìgbà yẹn kò ń ṣáyè sí yẹn. Mo ṣáà yọ 200 naira yẹn. Ó ní omi èèyàn kan máa ń tọ́ mi wájú church. Mo wá sáré lọ ra omi tútù. Mo wá sáré mu wá fún un. Dáàdì ṣe gbomi Ọlọ́run mi, wọ́n ní kí ló ṣe? Mo ní mo fẹ́ fún un pé mi ì ní nǹkan tí mo lè fún. Àmọ́ mo mọ̀ pé tí máa fún yín lómi, ẹ máa ṣàdúrà fún mi. Pé mo mọ̀ pé máa ń busy ọ̀nà. Wọ́n yìí gbomi yẹn nìyẹn láàárín gbogbo church. Wọ́n yìí tún tómi yẹn sí mi lónà tó fi omi yẹn gbàdúrà fún mi. Wọ́n ní gbogbo àwọn èèyàn náwó sí mi. Wọ́n ṣàdúrà fún mi gan tó pé nǹkan tẹ́lòmíì tó ń náwó gan tí ò tí ì rí. Ẹ mọ̀, ìgbà tá a tún wá ṣèṣe tán wọ́n wá pè mí mọ́ra. Wọ́n á ní ìwọ ló máa gbé mi jáde. Mọ́tò pọ̀ o. Èmi mo wá fọ̀kadà gbé wọn lọ. Dáàdì wá sọ fún mi pé Jíbọ́lá, ó sì máa ṣoríire gan-an lọ kọ́ mọ́tò sẹ̀. So gbogbo àti má dẹ̀ ti fẹ́ kọ́ mọ́tò yẹn báyìí, challenge máa ẹ mọ̀ kò ní sówó àwọn onímọ́tò lọ rí epo lọ ṣe ìṣáni. Wọ́n ṣàṣọ pé lọ kọ́ mọ́tò. Wọ́n á ń wúra mi báyìí dáàdì ó gbéra wọn sẹ́yìn mi. Tó bá ní mí nì, dáàdì yóò ní kí mi mọ́tò ńláńláńláńláńlá. Ọ̀kadà tí mo lọ gbà tí ò dáa. Lè wá ní kí mi fi gbé 2011-12. Ìgbà tí mò ń sọ yìí ó ti pẹ́. Dáàdì gan lè má rántí. Wọ́n wà lórí fóònù tí mo wà ojoojúmọ́ ni máa ń post wọn sí status mi. So mo rò pé ìjọ olórin yẹn fẹ́ dé, ìjọ olórin yẹn fẹ́ dé. Interview mi báyìí rí, mo ti ṣorin bí 50. 50 kẹ̀. Orin bí track 50 mo ti ní. Sàásùn náà mọ̀ wá, Portable mọ̀ wá dáadáa, ó mọ̀ pé but wọ́n ní pé èèyàn tọ́lọ́run bá ti kọ́kọ́ gbógo fún, èèyàn náà gbọ́dọ̀ support ẹ̀. Portable mọ̀ wá, àmọ́ ìgbà ló máa wá látẹ̀kọ̀ tó máa wá sínú Mayas nínú ojú ẹran tó máa wá gbàṣẹ́ wá kù. Gbogbo aládùúgbò mi ó mọ̀, Portable mọ̀. Mo sọ fún yín pé nígbà tí màá kọ́ ṣe first track, ìgbà tí Dad Green kú ni. Ìkòdú ni mo wà lọ́jọ́ yẹn. Mo lọ ṣiṣẹ́ ní Ìkòdú, mo lọ ṣe labour lẹ́tùn rẹ̀ school. Ọkọ̀ wà látàgbàdo, mo lọ ṣe labour àwọn káfíńtà yẹn torí mo sọ fún yín tẹ́ẹ̀kan pé òṣìṣẹ́ tí mi lè ṣe ó lé ní mi lè jà. So ìgbà yẹn tí mo máa ṣorin yẹn, owó bíríkìlà owó àárù ni mo fi ṣorin tẹ̀sán dé yẹn lọ́jọ́jọ́ kan ìpàdé. But orin tó ń ṣe yẹn ṣé ó kàn ń ṣe ni àbí you are expecting something from the music tó ń ṣe yẹn? Nígbà tí mo ti gbọ́ Vision, mo ti gbọ́ mo dẹ̀ tẹ̀lé mo dẹ̀ máa ń jẹ́ nǹkan tó máa ń ní believe nínú Ọlọ́run gan. Èmi náà dẹ̀ tí Ọlọ́run dẹ̀ ti fi hàn èmi náà. Orin Bílíbílí tẹ̀ ń play yìí, there's one my brother àfáà ni wọ́n, bọ̀dá Wàsíù. Ọjọ́ tí mo fẹ́ lọ ṣe orin kan, ó lọ gbowó Napoli 12,000 torí ẹ̀gbọ́n ẹ̀ tí bá ń rántí ọ̀rọ̀ omi máa ń jábọ́ lójú mi. Orin mi gan ló yẹ kó dolórin, ó ti dolórin báyìí. Ó ti dà fáà tó ń kọrin torí Bílíbílí yìí. Ó sọ fún mi pé òun lálàá pé Bílíbílí yẹn sì máa gbé mi lọ fún àgbọ̀n, bó èmi ò ká kún. Bílíbílí yẹn ìgbà tí mo ti ṣe mo ti ṣorin bí
25 lẹ́yìn ẹ̀ nǹkan àwọn tí mo bá ṣe fáwọn èèyàn ẹ pé bóyá kó pè mí birthday jingle kí máa ní ẹ̀gbọ́n ẹ fún mi 2000 kí bá yín ṣorin ẹ̀gbọ́n ẹ fún mi 3000 máa tún fi bí pa á ní fún ara mi máa lọ ṣorin yẹn pé kó ṣáà lè mọ̀ mí ṣá máa ṣáà ṣe kan fíhàn kan tó máa mọ̀ fún mi jọ kan so mo nígbà pé tí wọn bá ń ṣiṣẹ́ kan tí ó bá fi sílẹ̀ tó bá dọjọ́ kan lọ́mọ akọ gbálàánú kan wá láti ibì kan tí ó expect lọ́jọ́ kan akọ jáàmù akọ ṣàánú ẹ̀ so mo ti rí táwọn oríṣiríṣi gbogbo àwọn ṣèyí vibes máa ń wọ̀n bá ṣe yí ọlọ́run ṣe o ságége mi ìgbérí ni kò sí ẹ́pà àwọn ọmọ yẹn náà já fúra wọn débẹ̀ ni ibi nìkan kí ni kò fẹ́ ṣe láàrin kan ní àfikò ìṣẹ́gbẹ́ òkùnkùn àfikò ìṣe igbá kan àfikò ìṣàwó kan òun ló kọ́ mọ̀ àfikò ẹ̀mọ̀ ìwọ tó bá dẹ̀ ti fẹ́ ṣe yẹn tó fẹ́ jẹ́ kí ìwé ẹ pure àwa ní sùúrù dàsìkò ọlọ́run ní o ní industry for now tó o bá ṣe nǹkan ò lè jẹ nǹkan kan láwọn àyè kan àìmọye iṣu tó yẹ kó máa ṣẹ́ẹ̀kì mi tí mo ṣe wà tó yẹ pé mi lọ́yẹ kan gbé fún territory mi tọ́mọ̀ pé mo ti wà tipẹ́ ó torí pé mi ò belong náà mi belong náà mi wà pẹ̀lú wọn so òun máa ń gbàgbọ́ bíbélì sọ pé ẹ jẹ́ kí ipò àtàlìkà mọ̀ bá dàgbà tó bá yá máa yẹ kó sọ́tọ̀ àbáyà ká mọ̀ sọ́tọ̀ tó ti yẹn gbogbo nǹkan tí màá rò nìyẹn mo mọ bọ́ìsì gan kò sẹ́ni tó fẹ́ẹ́ lẹ́gbàá tó máa ní òun mọ̀ àfi tó bá ń ṣẹnu àfi tó bá ń ṣe lára lógùn state Ògùn Lagos state gan bóyá bẹ́gà ni bóyá báfò ni mo forí gbálẹ̀ gan agbo pàṣọ mi kì í lọ Pasuma ọ̀gá ńlá mo ti lágbọ́n dé pé ọlọ́pàá ti mú mi rí mo ti lágbo pàṣọ tí mo ti dénjọ kan rí tó ti jọ́kadà mi gbé stúdíò rí nínú stúdíò tí mo ti ń ṣorin lágbàdo àwọn màgbàdo náà lọ jí gbé o àwọn tó mọ̀ mí ni o àwọn màgbàdo ni o àwọn tó pé tí bá dé láti ibi iṣẹ́ mi báyìí máa ra indomie ẹ̀yìn nǹkan tí bá jẹ ló máa jẹ ẹ̀gbá lèmi ti wà náà ọ̀dọ̀ pé àmúwá òsì lẹ́kọ̀ọ́ ní gbọ́dọ̀ sùn mo fẹ́ ṣorin stúdíò tí màá lo pòlùsà òǹjẹ kò wọlé kó sì ní you wan do something you no get abẹ́ẹ̀kọ́ mọ̀ fọ iye ẹ̀jọ̀ wetin dey sup you dey whine me ò tún wá ṣẹgbẹ́ o bá wọn wà àdúrà àbílí tó yẹ pé ọ̀hún ní nǹkan tó fẹ́ gbá lò wọ́n ti mọ̀ pé ọ̀hún bí yàrá ò lè gbá fún mi náà kí ló fẹ́ fà yẹn ò lè gbá fún mi so mi ń gbá yín ṣe kankan so wọ́n máa jẹ́ kó máa dàbí poison fẹ́ lómi pé àwọn ọmọ yìí no be our material so if you go mo leave am o. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. ìyàwó tí mo fẹ́ fọ́ọ̀sì ìyàwó tí mo máa tẹ̀wọ́ kọ́ pé mo tẹ̀wọ́ akọ́ láìkó obìnrin bíríkì àti mi ni aláì torí mi kúndùn obìnrin mo fi lè pe iṣẹ́ but àwọn èèyàn ti ń bú mi Kazeem you were born 1987 ó ti dàgbà ṣòro bí ọmọdé ní ẹ bòye máa ń pẹ́ tíyàn tí bá ní nǹkan ní fẹ́ fi tọ́jú obìnrin bá máa yẹ lọ fún obìnrin tí mo fẹ́ máa fi àṣẹ mo tún fẹ́ jẹ́ kí ìyà tún kọ́ńtínú ni òun máa wà gbọ́ngbà ẹni sùúrù ẹ̀mẹ̀tẹ̀tẹ̀ mo sì máa gbówó wálé ẹ má wọlé. ká lọ ṣe wá bírèkì àti yẹn. dádì mọ́mí ẹ̀ lọ ọkọ mọ́mí ẹ̀ tiẹ̀ láìkí mi torí èmi jẹ́ ọ̀rọ̀ kan pé mo ní màmá yẹn gùn mọ̀ pé mo lè fẹ́ ọmọ wọn èmi gùn mọ̀ pé ọmọ yẹn lè gbà fún mi mo kàn fi ṣeré ni òun fún kẹwà I love you I need you ẹ mọ̀ mo ṣáà bẹ̀rẹ̀ sí kọrin mo ṣáà gbórin mi ìgbà tó wá gbórin wọ́n wá wò mí pé ẹ̀gbọ́n tó kọrin yìí ó bá yàrá sójú wọ́n dẹ̀ kọrin tó wà òkè báyìí mọ̀ ọmọ ṣáà tìbù fún mi ọmọ ṣáà fọ fún mi pé yá ọmọ lélẹ̀ aṣáájọ wà ojú ọmọ tó yẹ pa máa jọ òòrùn bí ábí 10 dáàdì ẹ wọn máa wà nílé àwọn dáàdì àti wọn máa wà lọ́kàn wọn máa jọ máa sọ̀rọ̀ ṣáìdì abúlé bàbá lẹ́gbàá níbẹ̀ òǹgùn dẹ̀mọ̀kẹ́ mi mọ obìnrin rí tẹ́lẹ̀ wípé mi tí bọ̀ ìgbà tó wá padà ṣàkíyèsí pé torí gbà mo lè máa fọ́ pa mí lára máa kò tí ìyá ká ṣe wedding náà. ok ṣé fún kẹ́yìn tí a fi firálẹ̀ ò dẹ́yìn fún rárá ni. kí n má parọ́ fún yẹn mo àti ṣáàdà ó máa lọ ní ọjọ́ kan nígbàdàn sango yẹn lókè but ẹ mọ̀ but along the line àti àtijọ́ mọ nífẹ̀ẹ́ ara wa tó náà ti láìkí mi tó yẹ pé tí ó bá rí mi
torí mi máa gbowó géètì ni so àwọn dáàdi wa sọ pé ọmọ tó ń gbowó géètì but dáàdi ò mọ̀ pé ẹ̀yìn ìwé mi náà rí wọn ò mọ inú mi bọ́ ọmọ yẹn ti súnmọ́ mi ó ti mọ orí èèyàn tí mo jẹ́ so ìfẹ́ yẹn ti wà lọ́kùn ẹ̀ ó ti translate ìfẹ́ yẹn sínú mọ́mí ẹ̀ àtàwọn àbúrò ẹ̀ gbogbo wọn like me fine daddy kò yá àwọn dáàdi wọn so ó wá nẹ́gbọ̀n kan ọkùnrin ni ìyẹn náà máa ń ṣiṣẹ́ ọ̀kadà ó dẹ̀ mọ̀ yẹn àwọn bàbá olówó wá gbé mọ́ra pé àbúrò ẹ̀ fine gbàtà jọ ń fa ọ̀hún rí tẹ́lẹ̀ o àbúrò ẹ̀ fine kíní kan wá kan ṣọmọ tó fẹ́ fẹ́ nìyẹn ọmọ tí ò níran just olórin lásán kí ló fẹ́ ẹ mọ̀ ó ṣàbẹ̀rẹ̀ wọn ṣẹ̀gbọ́n gbogbo yẹn lọ àbúrò ẹ̀ wá sọ fún mi nígbà mi tó bá ti ń bọ̀ tá tí mi kì í máa sá tẹ́lẹ̀ bọ̀dá mi ti ń bọ̀ ètùtù máa lọ ẹ mọ̀ wọ́n mi wá pè mí pé kí n má fẹ́ fọ́ọ̀mù àwọn kí lọ bá dáàdì pé kí lọ ṣètò dáàdì sáà sọ pé àwọn òun ní kẹ́ má fẹ́ ra yín àwọn ṣáàdì stop pẹ̀ bọ̀ ẹgbẹ́ ṣáà dà láàmú bó ṣe pè mí jọ̀kan yẹn pa kí n má pe nọ́mbà òun mọ́ ọ́n mo rò pé ṣéèdì lílé ni kí n má pe nọ́mbà òun mọ́ ọ́n torí àwọn ẹgbẹ́ ti fẹ́ pa. ṣọwọ́ àárọ̀ ló bẹ́ẹ̀ sọ. ẹsẹ̀ àwọ̀ alẹ́ ni mi sùnmọ́ jù. dínà nìyẹn. mi sùnmọ́ mo ò lè sùn torí ẹ mọ̀ ó ti láìkì mo ti láìkì ẹ̀ ṣé pé mo àwọn pé my first love mo ṣe bẹ́ẹ̀ ni mo ń pe Fúnkẹ́ ṣé is it true? It's true mo ní you want to break my eyes ó ní I'll break even though I'll break your eyes my brother want to kill me yẹ mo ní kò sẹ́ni tí ó kì í bu mi sí mo ní tí bá ti blow bí Ọlọ́run kan rí pa ọmọ yìí ṣé tó pò sí blow bóyá lọ pàdé Katsina àti ṣúgà oúnjẹ bọ́tà mo pa níjọ́ tí mo pàdé yín ẹ̀sà mi ìsúnmọ́ jù torí pé mo ti ń wáyín sìn ó ti tó 2 years ago mo ti ń wáyín torí mo máa ń gbọ́ bẹ́ẹ̀ máa ń ẹ̀pà àwọn èèyàn máa pa ìgbà náà tẹ̀lé ni wá olórúkọ tún ni wá. kí ló tó sí ń wá mi tipẹ́tipẹ́. kọ́ tó yẹ pé mo ti wáyín tipẹ́ ni pé mo mọ̀ pé tẹ bá gbé mi sáfẹ́fẹ́ màá rí àwọn èèyàn tó yẹ pé wọ́n mọ̀ mí àwọn tó lè ràn mí lọ́wọ́ lórí iṣẹ́ mi àwọn èèyàn tó yẹ pé lórí ikọ̀ tí mo fẹ́ ṣe tó yẹ pé àwọn náà ní interest pa kéèyàn tiẹ̀ lógo gbogbo yẹn dẹ̀ máa kú mọ́nú mọ̀ pé tẹ bá ṣerú ẹ̀ mo ti rí àwọn oríṣiríṣi tẹ́ ti ṣe mo follow yín ní YouTube mo follow yín ní ẹni Facebook tẹ bá ṣe program máa jókòó sí rédíò ìgbà ọjọ́ òkun mo ṣàṣorin fẹ́ ní ìṣà ẹ apàrẹ lórí omi ní nà lórí omi ní Sokori ní River Bay síbẹ̀ mo ti ṣorin fáwọn pípẹ́ ẹbí mẹ́rin. ẹ̀bọ̀ ṣó mọ̀ pé mo wà ń bẹ̀ ní abúkùnrin. mi mọ òun ni mo sọ pé ibi ìjọ tí orí bá máa gbé èèyàn padà láwòrán ó kò máa jáde. náà mo ń bọ̀ ó compose orin kan gbà tá a wà ní studio ní the last time kọrin yẹn sìn tó dárúkọ Sàbúrì ń bẹ̀. Fújì nìyẹn. mo fẹ́ kó kọ Fújì. Dáfó tètè kun Sàbúrì ń bọ̀ lẹ́yìn Sàbúrì tó ń jaṣẹ́ ìwọ orí mọ́lú ẹ̀ lẹ́yìn o ìwọ tó ti jẹ 3 fibre tẹ́lẹ̀ o tàbí ìwọ tó ti jẹ 4 fibre tẹ́lẹ̀ o ọkọ lè kó ní ṣáǹdì mọ́ ẹ lọ́wọ́ ọkọ lè kó ní ṣáǹdì sọ pé ó ti lọ. nǹkan tó ṣẹlẹ̀ ni pé nígbà tí mo ṣì ń kọ Fújì ní small jam ọ̀gá mi tó wàá máa jọ compose ó láìkì mi gan ó mọ̀ pé mo láìkì ìwé àti báírò tòun náà wáá jẹ́ èèyàn kan tó yẹ pé ó nímọ̀ bọ̀ kò fi bẹ́ẹ̀ lọ school èmi lọ school yẹn mo á fi ń ẹ̀pẹ̀ tábà ti rórí nǹkan èmi máa sáré kọ́lẹ̀ ọ̀gbẹ́ni eléyìí ò lè lọ tóun bá sọ pé èmi máa sọ pé bí awákì so ó tó gbà kọ́tọ́ pé àwọn èèyàn fẹ́ dàrin wa rú oríṣiríṣi ọ̀rẹ́ ló ń wá nǹkan náà fẹ́ wá gbẹ̀rin fún wa sún mẹ́yìn ìgbà mo fẹ́ opportunity àti dá wa torí èmi ti ló yàtọ̀ ìgbà tí mo ẹni ẹ ṣẹ̀kẹ̀rẹ̀ lánàá kó máa wá lù ó ṣe wá fẹ́ dé lẹ́gbẹ̀ẹ́ ó dẹ̀ sọ pé fẹ́ dé lẹ́gbẹ̀ẹ́ ó yá kémi kúkú yẹ ìgbà tí mo wá yẹ yẹn làwọn ọ̀rẹ́ mi máa ń pè mí lágbàdo pé fine daddy ó máa kọ hip hop o gbogbo ìgbà yẹn ni mo fi sọ pé mo lọ sí Ìkòròdú kó tó di pé Dàgírìn kú Dàgírìn jẹ́ èèyàn kan tèmi fẹ́ feature ọkọ lọ́run fọ̀rùn kẹ o ká má feature ara mọ́ torí mo ní lọ́kàn gbà yẹn gbogbo pé mo yín lọ ṣe bíríkìlà yẹn tó dẹ̀ mọ̀ pé dájú wọn wà mìíràn àwọn àtàwọn King Desmark dẹ̀jọ wà ní Onígboro lágbàdo gbà wọn Fẹlá 2 gbogbo wọn ọmọ ẹ̀mọ̀ pé Fẹlá 2 náà ti pẹ́ bàbá ògbà tó máa ń pè wọn ọgbà ṣáìdùn ọgbà ṣáìtù Fẹlá 2 yẹn gbogbo yẹn lágbàdo wọn mọ́ mi káàkiri tẹ́ pé èmi kàn máa táwọn olórin bá ti rí mi báyìí wá ní fine daddy á ní ṣó wá gbéni fún wa o eléyìí máa pa ṣé mo ṣògùn ẹ̀ ní má dẹ̀ dé ṣó ẹni tó yẹ pé ó ti ń gbéni ṣáájú mi báyìí tí bá gba máìkì lọ́wọ́ ẹ̀ báyìí wọ́n máa ní pé irú òun ó ti lélẹ̀ wọ́n máa báàgì mi máa kún fowó báyìí báàgì tó máa ń gbé kọ́pá yẹn. fáwọn ní Fújì. tí máa ń gbérin dádì kó jẹ́ ìsìn tẹ́ bá fẹ́ tẹ̀sì mi pé kí n kàn gbérin fún yẹn èmi ọ̀ máa mówó mi wà ní kì í ṣe pé bí a mo ṣògùn. kí ló dé tó máa gbérin yẹn. ẹ̀mí ẹ̀sà
nǹkan tí mo lè ṣe fún lónìí sìn pé olórin tó bá kọ́ ẹ̀ mo kàn lè gbé ní fún studio èmi náà ti dọ̀gá mo ti ṣorin bí 50. mi ń parọ́ ọjọ́ máa kì mí sí pé mi ò nórin ó ti máa ó yẹ kán ti máa fún mi lówó bọ̀ kọ́ ló ń ṣe ìyanu náà ni kò sí àmọ́ ohun tí mo ti fi síbẹ̀ ṣé tí mo ṣe fihàn mo fẹ́ sọ ni fẹ́ kó wá rà mí. kò gbérin fún Pàṣọ ṣá o. mi gbérin fún Pàṣọ bọ́ mo mórin Pàṣọ. jẹ́ ń gbọ́ Pàṣọ kan. Pàṣọ tí mo mọ̀ ó yá pa Ajíbọ́lá ti gbéṣẹ̀ tí dòde o tó bá dàmọ̀ kó wá sọ Wàsíù Àlàbí ti dòde o tó bá dàmọ̀ kó wá sọ ó dámọ̀ nìyẹn o ó ti dámọ̀ nìyẹn ó ti dámọ̀ nìyẹn o ìgbà yẹn àìgé mu wà bá ti gẹ́ kọ́ọ̀dù yẹn jáde. kí ló dé tó feature lórí program kankan rí pẹ̀lú gbogbo orin tó ti kọ yẹn. dádì kò sówó pé orí rédíò mi lórí rédíò rí àwọn ọ̀rẹ́ mi tó ń kọrin lẹ́yìn mi gan lórí rédíò. ẹni first person ẹ̀yin lẹ break record ní ìdẹ̀lẹ̀ gbàgbé yín láéláé táyé bá ń járe ọlọ́run dẹ̀ ń jẹ́ kí àwọn yín wá wọlé ìràwọ̀n yín tí wọ́n máa lọ sókè ní wàrà fàánáwó mọ̀kánná. kí ló wá fẹ́ lọ́dọ̀ àwọn tó ń wò wá ń sìn kí ló fẹ́ gangan. nǹkan tí mo fẹ́ lọ́dọ̀ àwọn tó ń wò wá ni pé mo sọ pé ìrànlọ́wọ́ lórí iṣẹ́ mi àkọ́kọ́ mo fẹ́ ní studio torí tí n bá ní studio tí mo ṣe wá yìí èmi náà máa dẹni tó yẹ pé máa ran ọmọ mi lọ́wọ́ ìdẹ̀tí fẹ́ iṣẹ́ orin tí mo ṣe mo fẹ́ ya fídíò ẹ̀ àwọn tí mo ti ṣe tó yẹ pé láti tí bá gbọ́ tó lè fi ràn mí lọ mo fẹ́ ya fídíò àwọn yẹn kó jáde kí n drop album mi mo kàn fún yín sọ́díò mark lásán ni kò sí wọn lọ́wọ́ kò sí wọn mo kàn kó má yẹ pé ọgọ́rùn-ún yé káàkiri kò sí yẹn fóònù tẹ́ rí lọ́wọ́ mi yìí mo lọ talẹ̀ tí màá kọ́kọ́ rà láyé mi ilẹ̀ tí màá kọ́kọ́ rà mo lọ gé áàfù nínú ẹ̀ pé mo máa kọ́kọ́ rà lẹ̀ mo ṣiṣẹ́ nígbà yẹn tí màá rà lẹ̀ yẹn bóyá bíi 2014 100,000 ni mo rà lẹ̀ nígbà yẹn pẹ̀lú mi ojú ọ̀dà mi kan náà tún fún mi 1 plot so mo rò pa àwọn àfáà kan wà ládùúgbò wọ́n máa ń gbàdúrà wọ́n wà níbi tí wọ́n máa ti ṣe àsàlátù wọ́n máa ń gbàdúrà mọ́ṣáláṣí yẹn kéré wọ́n gbà ó yá ẹ̀sà mo fún yín láfi plot mo wá sọ fún wọn pé mo fún yín láfi àfáà yẹn wá wò mí pé àfi plot wọ́n á wò condition mi pé ṣé mo nílẹ̀ mo ní àmúra ni pé bọ̀ mo fẹ́ fi jẹ́ kọ́ ló ń dá sínú ayé mi. ó fi ẹnà mo fún wọn bàbá àwọn àfáà bàbá yẹn tún wò mí ládùúgbò bo nìyẹn ní àgọ́ kan bíbá yẹn àgọ́ kan bíbá láǹfààní so mo ṣáà rò pé àfáà yẹn wá wò mí báyìí pé wọ́n mọ̀ kọ́ zim òun láìpẹ́ máa ṣe nǹkan tó máa ní ẹ lára ṣá ó ní kì í ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ pé téèyàn bá ṣe oore ó fẹ́ fi béèrè oore ni èmi náà ra tẹ́mi lẹ́yìn fẹ́ wọ́n cousin ọ̀dẹ̀ ṣòro ló ṣàdúrà fún mi gan-an ọjọ́ yẹn ìgbà tẹ́mi náà ṣe ó wọ̀ mí lára o lè parọ́ o bọ̀ mo fi ti Genesis torí Genesis a lè wà Genesis nígbà mi gbogbo owó tó bá pa dádì yẹn ṣe ọ̀tọ̀ lẹ́ni tó lọ́ ń pè o ọ̀tọ̀ lẹ́ni tó dẹ̀ ránra yẹn ṣe adẹ́kọ̀ gbogbo owó yẹn fún opó tàbí kó po fẹ́ni tí yà ń jẹ dádì àìmọye tó ti ṣe iṣẹ́ àrà Genesis yẹn ó ti pẹ́ mò ń wá kọ́ ló ń bless mi so I'm the part of Genesis ọmọ Genesis ni mi lè ṣe kí n má post dádì lójoojúmọ́ ṣe. Fáídàdì Málì tú ọmọ ológo àgbà èdè omi ló pọ̀ jọ ká lọ ọ̀nà lójì yẹn rú ní bàbá sọ́lárin ajé ló mú ní pẹ́kọ̀rọ̀ bàbá fún mi lówó jẹ́ kí n rí mọ́ nílò. I want to make this dough. I don't wanna labour in faith. Bàbá wa dá wa lóhùn ìyá tí yárí sí kú wa rọgà dá mi kú lè mọ káàní o. I go do like your papa na lie. And I go do like your mama na lie na lie. And I go do like your sister na lie na lie. Mo mọ̀ pé yín ló ń dakù kọ́ ọmọdé àdàgbà lọ́la. No papa, no mama, ojú ẹ̀ ní màlà. Ó ní láti rí ìwé ọ̀rẹ́ wa o. Water don pass my garri o. Wetin I go do my brother o. No papa, no mama o. No brother, no sister o. See what my secondary see. See what my secondary see. Ṣára sí brọ́dà mi, ṣára sáwọn dádì mi, gbogbo ojú tẹ fi ń wò wá ò ní fọ́, gbogbo etí tó ń gbọ́ wá ò ní dí. Lágbára Ọlọ́run tó dá wa, mo fẹ́ dúpẹ́ torí bẹ́dú bá dúpẹ́ oore àgbà mi ìsìnà. Lọ́wọ́ Kasnati, lọ́wọ́ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Sugar League Concepts. Kò ní bàjẹ́, ọmọọba kò ní dàrú. Fún wa ní tẹlifóònù nọ́mbà ẹ̀ gbogbo àwọn tó ń wà all over the world ó fẹ́ fún wa ní tẹlifóònù nọ́mbà ẹ̀ báyìí. Fóònù nọ́mbà mi ní
080 29 43 4630. ṣé WhatsApp ẹ ni àbí? WhatsApp ni mi ẹ mú dẹ ní Okay. calling number náà lọ. Gbogbo ẹni tẹ́ bá fẹ́ pe Find Daddy pátá pé ẹ ní nǹkan kan tẹ́ fẹ́ fi support ẹ one way or the other, mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á ṣe. Ó fi ilẹ̀ tó ní sílẹ̀ fún àwọn mọ́ṣáláṣí kan máa fi ṣàṣàlátù. ẹnà. Ìyẹn ni bí bó ṣe ń hustle tó ìwọ tẹ̀ tún ti ralẹ̀. Dáàdi nígbà yẹn tí mo ń iṣẹ́ tí bá fowó yẹn di nǹkan ọ̀pọ̀ ni 100,000 ilẹ̀ yẹn sì tó bá fẹ́ tà bí 700 800 náà tàbí ẹ̀ sí. Nígbà yẹn mo kọ pé kí wọ́n máa fowó mẹ́wàá jẹun at least náà bákan náà làwọn ará ìṣíwájú náà ṣe ṣe. So nǹkan tó jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ nìyẹn. Àìmọye nǹkan tí mo mélòó mélòó la fẹ́ sọ mo ti pé ẹni tájọ́ ń kan eré tó yẹ pé kọ́lọ́ ó ti blow nsìn kọ́ bá bu ọ̀rọ̀ ẹ̀ mọ́ bí kan náà lọ́wọ́ á gbé mi náà ga pé nígà let dey hear you now abeg jẹ́ ká jọ ṣe collaboration at least wọ́n á jẹ́ máa gbé mi náà ẹ mọ̀ nǹkan tó ní kí lọ́mọ wá 50,000 lẹ́ni tó mọ̀ pé mi ì tí ì rí 1,000 jẹun. ìjọ ìgbà tí mo pe mílíọ̀kù nígbà tí mílíọ̀kù ṣì ń gbóná tí òbí ò ṣẹ̀ṣẹ̀ gbé mílíọ̀kù táìmù ẹ̀ láyé mú so mo rọ́ọ̀sùn nígbà yẹn mo ṣàrà fún ọ̀nà ń ṣe ìyanu mo ṣàrà 100 fún ṣàfihàn browse mo tún bá mi rí líìkì ẹ̀ lọ́wọ́ DJ Pillo nìyẹn Pillo àná nọ́mbà mílíọ̀kù lè lò pa ìyá mo ṣàtọ̀ nínú ẹ̀sọ́ mi mọ̀ ọ̀gá go bring 350,000 naira. Okay, ṣé báwo lè wọn no máa help èèyàn ni nah bro I get one jam so be say if you drop am together the work go good everybody go cast na mo á sọjọ mo á ní ó dára mi ní lọ bẹ anybody mọ bóyá èmi náà fẹ́ build ara mi so mo like Two-Face DBR gan torí mo máa ń gbọ́ orin wọn gan mo like ẹ̀ torí nǹkan tó yẹ kí n like Two-Face DBR ni pé tó máa ń kọrin tó máa ń ẹ̀mọ̀ lyrics wọn èèyàn máa wà rẹ́kọ̀ọ́ kọ́ ń bẹ̀ kò jáyè sí nítorí pé ẹlòmíì ṣàkóṣàkó gan-an don cast anything ṣẹ́gẹ̀t lẹ́yìn Ọlámídé mo tún gbé fún torí àgbà tó Ọlámídé ti dúró ṣẹ̀ni dúró lèmi ti fọ́ lọ Ọlámídé ọlápọ̀ máa ń jí fún mi àwọn ọ̀rẹ́ tí mo finú tán ó ti yẹ yín wọ́n máa ń jí fún mi tó bá ti rí pé progress ẹ ti ń wá báyìí pa Find Daddy lo irú bí mo ń bá yín sọ̀rọ̀ mi ìná rẹ̀ mọ́ sà mi ìná rẹ̀ mọ́ Jésù lọ̀rẹ́ mi àtànábì àti fóònù mi torí fóònù mi tó bá ti wà lọ́wọ́ mi máa ń ná àwọn ọ̀rẹ́ kan àwọn ọ̀rẹ́ afanisẹ́yìn àìmọye irú nǹkan bẹ́ẹ̀ ó ti ọ̀kọ́ sínú ayé mi mo ti wà pẹ̀lú Pẹ̀sán Adémọkùrì ní àjà manager Wasiu Ayinde ní nǹkan bí let's say 2006 mo lọ ṣe labour ń bẹ̀rẹ̀ so máa yẹn wá ń bọ̀ mọ́tò wọn wá rí síwájú ọ̀dọ̀ wa ní ṣọ́ọ̀bù tẹ́dọ̀ ibẹ̀ ẹ̀yìn hòtẹ́ẹ̀lì tó wà ní ṣọ́ọ̀bù tẹ́dọ̀ yẹn mọ́tò wọn rí so máa yẹn wá pè wá àwọn boys pé ẹ wá bá mi ti mọ́tò àmọ̀ èèyàn tán jẹ́ àbọ̀ àmọ̀ pé ilé yẹn manager Wasiu Ayinde lónìí ilé yẹn so wọ́n wá pé gbogbo ọ̀wà dáhùn èmi kẹ̀lẹ́ boys like mi ládùúgbò so bẹ́ẹ̀ mi ṣe kọ̀ ṣe bẹ́ẹ̀ mo kọ̀ pa ẹ kúkú mọ orí èèyàn tó jẹ́ iná sì máa ra mọ́tò bí pé mo fògùn sẹ́nu ni gbogbo wọn bá tẹ̀lé mi àwa ti mọ́tò yẹn tán báyìí wá bọ́lẹ̀ wọ́n wá kó jáde ní mọ́tò wọ́n á fún everybody lówó ìgbà tó wá dọ́dọ̀ mi wọ́n ẹ má wọrí sà ìbọn bẹ́ẹ̀ ṣèyàn gidi mo wà lọ́ọ̀kan bá dáàdi wá pè yín ẹ̀yin ò ṣe sọ pé ọmọ tó wá pè yẹn nìkan kò mú dáàdi ẹ̀wù mi ìfowó dáàdi wọn á rò bí àmọ́ ìbínú mi ìbínú sà èmi náà sì máa ra mọ́tò fẹ́ pé irú kan báyìí lè ṣẹlẹ̀ sí mi ṣé tá bàbá yín tí wọ́n mi dẹ̀mọ̀ kó má jà Wasiu Ayinde bó ṣe pè mí mọ́ra nìyẹn bá gbé wá you know me mo ní no sir you know that house come and meet me there wọ́n dẹ̀ ní dáàdi wọn ló máa ń wọn á mọ̀ pé bàbá wọn ni so èmi ṣáà máa ń ṣe dáadáa sí bàbá Ìjẹ̀bú yẹn bàbá yẹn láìkì mi bàbá Ìjẹ̀bú la máa ń pè wọ́n so mi mọ̀ pé manager Wasiu Ayinde ni wọ́n so ìgbà tí máa débẹ̀ dáàdi wọn ni Díbọ́lá kí ló wá ṣẹ́yìn bàmí ní dáàdi rẹ pé ó wá bọ́mọ mi ṣiṣẹ́ mi nìyẹn ó dáa kó máa ṣe ká ní pé ìwọ náà máa bu mi pẹ̀lú àwọn ọmọ ẹ̀mí jẹ́ kó wọlé ìmọ̀ pé dáàdi Pẹ̀sán Adémọkùrì ni wọ́n ìyẹn manager Wasiu Ayinde wọ́n ṣe mú mi wọlé nìyẹn wọ́n bá ní ṣé mo lè ṣe cleaner mo lè ṣe wọ́n bá kọ́ gbé pé máa kọ́ jẹun lálẹ́ ṣòtẹ̀ Pẹ̀sán Adémọkùrì náà kó fún mi báyìí pé ká lọ oúnjẹ wá páwọn fẹ́ jẹ ẹ lè bí pé gbà tí máa gbóúnjẹ ẹ dé ó kọ̀ ra yòókù fẹ́kàn àtẹran kan oúnjẹ ẹ pọ̀ wọ́n á ń tèmi àtàṣọ ẹ̀ fún oúnjẹ jẹ́ wọ́n tún kó 15,000 fún mi pé mo pa wọn ẹ lè lọ fún wọn 500 àbí lè lọ fún wọn mo wá ń wò pé ó mà dá kéèyàn máa ṣòro ọ̀rẹ́ ni mo mú wá láti bùnwé ìbàfọ̀ mo dẹ̀ ka mọ́ bí tó ṣe ń fògùn sínú oúnjẹ ni mo fẹ́ jẹ ọ̀rẹ́
ọ̀rẹ́ mi gangan mo forúkọ bò láṣìírí ibi tán fún mi pé kí n ṣe lé sí ìyá àbèjì ìyá yẹn ní bakery ní ṣọ̀gùtẹ̀dẹ̀ ìyá yẹn láìkì mi gan wọ́n fún mi ní àti bàbá pé kí n ṣe lé ọ̀pá mi síbẹ̀ mo tún bá mi tó ti ń rí ìjà pamọ́ nu ibi tí mo ń sùn ìdẹ̀yìn yẹn sà mo dẹ̀ ti mú ló ti ń bá wọn máa yẹn ṣiṣẹ́ ìyẹn mi mọ nǹkan tó gbé mi kúrò bẹ́ẹ̀ n kò lọ máa yẹn dẹ́fẹ̀ẹ́ rẹ́pù mi gbà yẹn wọ́n ti béèrè pé iṣẹ́ wo mo ń ṣe. wọ́n ti ẹ̀ ń wò ẹ̀ báyìí gbogbo àwọn fan wọn wò ẹ̀ báyìí gbọ́ ẹni tẹ́ bá mọ Percy Adémọkùn ẹ ti ń gbọ́rọ̀ báyìí o ẹ jọ nítorí Ọlọ́run. wọ́n ti béèrè pé iṣẹ́ wo mo fẹ́ ṣe. Find Daddy rèé o ẹ̀yin tẹ́ ti mọ ọmọkùnrin ẹ gbọ́ gbogbo nǹkan tó ti ń sọ látàárọ̀ ẹ gbọ́ ní ìrìnàjò ayé ẹ̀ kẹ́ máa bá mi gbogbo ẹ̀ pọ̀ kọ́lọ́ndẹ̀ bá mi fi atẹ́gùn rẹ̀ lu gbogbo àwọn aláàánú tó máa dìde. àwọn tó ṣàánú mi báyìí ibi tí mo wà báyìí tí mò ń sùn báyìí dáàdi yẹn ò gbowó lọ́wọ́ mi. ẹ jẹ́ kí n máa ṣífì mọ́ máa tú mi wọn. ìfẹ́ fásitì ìdúpẹ́ lọ́wọ́ wọn. ọmọ wọn lọ̀rẹ́ mi o fẹ́ pé ó dẹ̀ ní nǹkan tó wà láàrin wa ọmọ wọn láìkì ọmọ wọn làáfàá mi. bí ọmọ bá ṣe ìṣàlàyé èèyàn fún bàbá yẹn nígbà mi ó máa ń spíkì fún mi. sanwó ilé sanwó kankan. Ọlọ́run á ṣe máa blow. odidi kìnà fún mi ilé báyìí pé Jíbọ́lá ìyàwó ẹ̀ ń kọ́ mi ní àmì ẹ̀jẹ̀ ìyàwó wọn ṣe máa dà wọn lè wá rí mi báyìí kó má ṣàdúrà fún mi. àwọn náà nílé wọn gbé bẹ́ẹ̀ ṣì fún mọ́ gbogbo Mile2 l'Abẹ́òkúta mi. Mile2 l'Abẹ́òkúta mi ibi tí mo wà náà wọ́n ní iṣẹ́ olú ṣe wọ́n ti pè mí ní kọ̀ọ̀kan pé mo wọ́n di cousin ṣé mo bá fa ni mo ní náà iṣẹ́ olú fẹ́ ṣe mi ní iṣẹ́ orin náà ni. mo máa ní kí n mọ àwọn ẹbí ẹ̀ kan ìgbà tó wá gbórúkọ àwọn dáwà ṣé mo bàbá yẹn ní ẹni bàbá onílẹ̀ Sábó. kí lẹ bí yẹn. ẹbí bàbá ọmọ onílẹ̀ Sábó ẹbí dádì mi nìyẹn Àjàní ọmọ onílẹ̀ àwọn náà gbà wọn Haúsá sí Sábó nígbà tí ìjà ń ṣẹlẹ̀ ìjà ìgbà ẹ̀ tí wàhálà ń ṣẹlẹ̀ àwọn dádì tèmi àwọn náà gbà wọn Haúsá mọ́ra Sábó àwọn náà fún wọn Sẹ́ríkì àwọn Sẹ́ríkì sì ràn ṣẹ̀ṣẹ̀ rántí wa mọ́ ni Sẹ́ríkì tó wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kò lè ṣe kó má mú tí ó bá mú màálù wa máa gbó wa adẹ́tò fowó le òun láti dádì wa ti kú láti táìmù ẹ̀ kò sí yẹn mọ́. but Ọlọ́run á ṣe wọn á bẹ̀ sọ̀rọ̀ bílíbílí tẹlifóònù nọ́mbà lẹ́ẹ̀kan sí jàre. 08029434630 ẹ pè mí ẹ WhatsApp mi madam. Thank you very much. Ẹ ti gbọ́ tẹlifóònù nọ́mbà ẹ̀ orúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Muhammad Kazeem Ajibola Ajani ọmọ onílẹ̀ Sábó. kí ni stage name ẹ. Find Daddy ní stage name mi. tọ́n bá fẹ́ rí ẹ lọ́díò mark ńkọ́. Find Daddy náà ni tẹ́ bá fẹ́ rí mi ní Instagram Find Daddy náà ni Ajibola Kasolila ó ti yẹ yín Find Daddy Ajibola Kasolila so tẹ́ bá dẹ̀ fẹ́ rí mi ní Snapchat Find Daddy náà ni. ẹ sọ̀rọ̀ bílíbílí ẹ bá mi sọ̀rọ̀ mílímílí ẹ sọ̀rọ̀ bílíbílí ẹ sọ̀rọ̀ bílíbílí ẹ bá mi sọ̀rọ̀ mílímílí ẹ sọ̀rọ̀ bílíbílí ẹ sọ̀rọ̀ bílíbílí ẹ bá mi sọ̀rọ̀ mílímílí mo ti gbàwẹ̀ bíríbírí mo ti gbàwẹ̀ bíríbírí mo ti gbàwẹ̀ bíríbírí ẹ bá mi sọ̀rọ̀ mílímílí. ẹ̀yin olólùfẹ́ ti Bíọ́lá Adékúnlé orúkọ mi ò yí padà Abíọ́lá Adékúnlé lórúkọ tèmi tí mo jẹ́ òṣèré onítíátà mo fẹ́ gbé yín débì kan mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ gbà bẹ́ẹ̀ ǹjẹ́ ti gbọ́ nípa Àlàní Nightingale ní YouTube wọ́n ń kọ orin tó máa kọ́ ni lọ́gbọ́n tí wọ́n dẹ̀ máa sọ̀dí kẹ̀kẹ́ sí tẹ́ ẹ bá tí ì gbọ́ ẹ sáré lọ sí YouTube ń sìn kẹ́ ẹ tẹ Àlàní Nightingale tẹ́ ẹ bá ti tẹ̀ tán kẹ́ ẹ wá subscribe kẹ́ ẹ wá gbọ́ ogun àwọn orin tí wọ́n ń kọ tẹ́ bá dẹ̀ ṣe ń gbọ́ orin yẹn náà ẹ máa kọ́mẹ̀ǹtì sí nítorí pé mi ò kí ń gbórin mi o tálàní Nightingale bá ti sọ̀lù sí mi níbàdí kò jọ́ mi ò kí ń gbọ́ wọn ẹ wá mọ̀ nǹkan tẹ́ tún máa ṣe tẹ́ bá tún wá kúrò ń bẹ̀ ẹ lọ sí Instagram ẹ lọ bá mi follow Àlàní Nightingale lórí Instagram tẹ́ bá ti wá ṣe gbogbo yẹn ẹ máa jẹ́ k'Àlàní máa sọ̀lù sí yín ní ìbàdí kẹ́dẹ̀ máa comment ẹ ṣẹ́gun ẹ̀yin tèmi and make sure you share ẹ share link wọn náà kò ní bàjẹ́ fún mi níwá yín tí Àlàní Nightingale ló lè ṣe kó pọ̀ kẹ́. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.